A kú dédé àsìkò yìí, yóò dára fún wa ò lágbára Ọlọ́run ọba. Àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú ìwòran yín láti lè ṣe wa ìròyìn fẹ́lifẹ́li online tv. Mi Adénúgà lóníròyìn. Kó tó di pé ẹ gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn. À ń padà bọ̀ wá láìpẹ́ yìí. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́. Ẹni tó jẹ́ alákòóso fún ọ̀rọ̀ iṣẹ́ òde ní orílẹ̀-èdè wa Nàìjíríà, ọ̀gbẹ́ni Dave Umahi ló ti sọ wípé ètò ìṣèjọba Bọ́lá Tinubu pẹ̀lú ìgbésẹ̀ àti àwọn ìlànà èyí tó gùn lé yìí yóò mú ọ̀nà àbáyọ ayérayé bá ọ̀pọ̀lọpọ̀ ìṣòro lórílẹ̀-èdè Nàìjíríà, pàápàá jù tó bá di ọ̀rọ̀ ojú ọ̀nà ní àwọn òpópónà márosẹ̀ tí ìjọba àpapọ̀ ní ṣíṣe nílẹ̀ yìí. Dave Umahi tó sọ ọ̀rọ̀ náà wípé àwọn ọ̀nà èyí tí ètò ìṣèjọba Tinubu bẹ̀rẹ̀ sí ní ṣe pẹ̀lú àwọn ìlànà àti èròjà tí wọ́n ń lò láti fi ṣe yìí, ó dáhùn lójú pé púpọ̀ nínú àwọn ọ̀nà náà ní ó lò ọgọ́rùn-ún ọdún kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní bàjẹ́. Dave Umahi tó sọ̀rọ̀ níbi àbẹ̀wò èyí tó ṣe lánàá sí àwọn àkànṣe iṣẹ́ èyí tó ń gbé fún àwọn kọngílà ní ojú òpópónà márosẹ̀ èyí ní orílẹ̀-èdè wa Nàìjíríà bí ó lójú òpópónà Ṣàgámù sílùú Ìjẹ̀bú-Òde sí Benin. Àwọn ọ̀nà yìí níbi tó ṣe àbẹ̀wò náà ló ti ń wo àwọn èròjà tí àwọn kọngílà gbaṣẹ́ ṣe tí wọ́n ń lò pẹ̀lú kọnkéré èyí tí wọ́n ń lò tó yàtọ̀ sí ọ̀dà onídúdú tí wọ́n ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀. Níbẹ̀ ló ti sọ̀rọ̀ ìdánilójú yìí wípé àwọn ọ̀nà yìí yóò lo ọ̀pọ̀lọpọ̀ ọdún, ó kéré jù ọ̀nà yìí yóò lọ ọgọ́rùn-ún ọdún kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní àpá àti bàjẹ́ lára ò ní gẹ́rẹ́ tó kúrò. Níbẹ̀ náà ló tún ṣe àbẹ̀wò sójú òpópónà márosẹ̀ ìlú Èkó sí Ìbàdàn Ọ̀jọ́ lọ́hùn-ún, pàápàá jù ibi tí wọ́n ti gbé látojú ọ̀nà Ṣàgámù gba inú Ìbàdàn kọjá lọ sí Ọ̀jọ́ ní ọ̀nà Ìwó-Ròdù. Níbẹ̀ náà ló tún ṣe àbẹ̀wò sí lánàá níbi tó ti fi ń dá àwọn ọmọ Nàìjíríà lójú wípé ètò ìṣèjọba Tinubu yóò mú ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà àbáyọ bá àwọn ìṣòro tó ń dojú kọ orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní orílẹ̀-èdè yìí síbi tí wọ́n ti lè tọ́ka sí ọ̀nà èyí tó lo 50 ọdún láì ní ìbàjẹ́ o. Ó ní fún àpẹẹrẹ òpópónà márosẹ̀ èyí tí wọ́n bẹ̀rẹ̀ lórí ètò ìṣèjọba ààrẹ àná Muhammadu Buhari láti ìlú Èkó sí Ìbàdàn, èyí tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àyè lójú ọ̀nà wọn ti ń bàjẹ́ tí ò tí ì lọ ọdún 3 sí 4. Ó ní gbogbo ẹ̀ pátá ò ní wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe àtúnṣe sí. Ó wá ní èyí tí wọ́n ṣẹ̀ bẹ̀rẹ̀ yìí kankéré pélémbé ni wọ́n lò láti lè rí dájú pé ó ní àlògbó àti àlòtọ́ tí ó sì lo ọ̀pọ̀lọpọ̀ ọdún kó tó di pó bàjẹ́. Lákòótán, Dave Umahi wá fi ọkàn àwọn ọmọ Nàìjíríà balẹ̀ lórí ọ̀nà àbáyọ èyí tí ààrẹ Tinubu ti ń pèsè fún ọ̀pọ̀lọpọ̀ ìṣòro ètò dojúkọ orílẹ̀-èdè Nàìjíríà. Gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Èkìtì Peter Fáyọ̀ṣe òun ló ti sọ̀rọ̀ o. Ayọ̀délé Fáyọ̀ṣe tó sọ̀rọ̀ lórí iléeṣẹ́ amóhùnmáwòrán kan lánàá ti ṣe ọjọ́rú Wednesday nígbà tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ló ti tẹnu bọ̀rọ̀ ìwòye rẹ̀ lórí àwọn gómìnà tẹgbẹ́ òṣèlú PDP tí wọ́n kúrò nínú ẹgbẹ́ òṣèlú náà tí wọ́n ń darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC lọ́wọ́ yìí. Bí wọ́n bá kà á méní méjì, ọ̀pọ̀lọpọ̀ àwọn gómìnà ló ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC. Gómìnà ìpínlẹ̀ Enugu nínú ọ̀sẹ̀ yìí lòun náà darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC. Lánàá ti ṣe ọjọ́rú Wednesday náà ní gómìnà ìpínlẹ̀ Bayelsa Dóyèdírè lòun náà tún darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC, èyí tó jẹ́ pé gbogbo gómìnà ẹgbẹ́ òṣèlú PDP tó kù báyìí 8 ni wọ́n o. Ṣùgbọ́n Yorùbá bọ̀ wọ́n ní ohun tí àgbà gbé lórí ìjókòó tí ojú rẹ̀ tó fi jìn bọ́mọdé bá gorí àjà ó ṣeé ṣe kó má lè rí o. Ayọ̀délé Fáyọ̀ṣe ní pẹ̀lú àwọn gómìnà 8 tẹgbẹ́ òṣèlú PDP tó kù lọ́wọ́ yìí, ó ní láìpẹ́ yìí àwọn 3 wọn yóò tún darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC.
ó ló dá òun lójú kí wọ́n kọ orúkọ òun sílẹ̀ kí wọ́n fi tì ń dì í. Ó ní nígbà tí ọdún yìí yóò bá fi parí, gómìnà 5 péré ni yóò kù tí ó jẹ́ ti ẹgbẹ́ òṣèlú PDP, nítorí àwọn 3 yìí wọ́n ti ń digbá dagbọ̀n tí wọ́n ti ń gbáradì láti kéde ara wọn kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC, gẹ́gẹ́ bí Peter Ayọ̀délé Fáyọ̀ṣe, gómìnà Èkìtì tẹ́lẹ̀ rí ọ̀hún, bó ṣe fi èsì sí ọ̀rọ̀ èyí tí wọ́n fi wá lẹ́nu wò lórí ètò náà. Ẹni tóun náà pẹ̀lú àwọn tí wọ́n díje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party lọ́dún 2023, ọ̀gbẹ́ni Peter Obi, òun máa ń lò ní òun lè mú àyípadà rere bá orílẹ̀-èdè Nàìjíríà láàrin ọdún 4 péré o. Oníṣẹ́ rí ọmọ tó bá mọ̀wé kò nílò láti kọ ìwé jàǹrànjàǹràn sílẹ̀ nínú ìdánwò kó tó di wípé ó ṣe àṣeyege. Ó ní ìwọ̀nba èsì péréte tó bá kọ tó bá jẹ́ ojúlówó ní olùkọ́ rẹ̀ yóò buwọ́lù tí ó sì mọ̀ wípé lótìtọ́ lódodo òun ni akẹ́kọ̀ọ́ náà ló mọ̀wé o. Ó ní orílẹ̀-èdè Nàìjíríà kò nílò kéèyàn lo 20 ọdún kó tó lè tún tí ó mú àyípadà rere wá o. Ó ní láàrin ọdún 4 bí òun bá ní àǹfààní láti já olúborí nínú ètò ìbò ọdún 2027, ó ní gbogbo kọ̀rọ̀kọ́ndú ẹsẹ̀ kùkú orílẹ̀-èdè Nàìjíríà ni yóò gba ìtura kúrò lọ́wọ́ omi ìnira èyí tí wọ́n fi ń rọ orílẹ̀-èdè Nàìjíríà ti mú lójoojúmọ́. Peter Obi èyí tó sọ ọ̀rọ̀ ọ̀hún lánàá níbẹ̀ ló ti tẹnu bọ̀rọ̀ tó ṣe é lálàyé o nínú ìfọ̀rọ̀wérọ̀ kan èyí tí wọ́n ṣe fún un. Ó ní orílẹ̀-èdè Nàìjíríà lásìkò yìí ó ń sun ẹkún tó jẹ́ pé ẹ̀jẹ̀ ló ń jáde lójú rẹ̀ kì í ṣe omi mọ́. Ó ní ogunlọ́gọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ló ti di aláìmọ́ṣe o, ọ̀pọ̀lọpọ̀ wọn ló ti darapọ̀ mọ́ àwọn ìwà ìbàjẹ́ èyí tí wọ́n wù káàkiri lójú ọ̀nà láti jẹ àti mu. Ó ní púpọ̀ nínú àwọn ọmọ ilẹ̀ yìí náà ló tutù jápa kúrò lórílẹ̀-èdè Nàìjíríà lọ sí ilẹ̀ òkèrè láti lè wá jíjẹ òun mímu lọ, tó jẹ́ pé lójú ọ̀nà àti wá jíjẹ mímu lọ ilẹ̀ òkèrè yìí iná ni wọ́n tún kó sọ́wọ́ àwọn ìwà ọ̀daràn míì tí wọ́n sì ń kó sọ́wọ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ òfin èyí tó di orílẹ̀-èdè mú láwọn orílẹ̀-èdè tí wọ́n ń lọ o. Nínú ọ̀rọ̀ Obi, ó wá ní ó dá òun lójú wípé gbogbo ìṣòro orílẹ̀-èdè Nàìjíríà òun lòun ní nínú ìwé pélébé lọ́wọ́ òun, tóun sì ní ọ̀pọ̀lọpọ̀ àbáyọ sí àwọn ìṣòro náà èyí tóun bá dé ipò ààrẹ lọ́dún 2027. Ó ní gbogbo ọ̀nà pátá lòun yóò sa ipá àti agbára láàrin ọdún 4 àkọ́kọ́ láti wá ọ̀nà àbáyọ sí ìṣòro èyí tó ń dojúkọ orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní ọ̀pọ̀lọpọ̀ ìṣòro ọ̀hún àfọwọ́fà, àìní òye tó àwọn ìjọba èyí tó ń darí orílẹ̀-èdè yìí ni wọ́n túbọ̀ fi ìṣòro kún ìṣòro fún orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní bá a bá wò dáadáa bí nǹkan ti rí lásìkò 4 àti ọdún 6 sẹ́yìn, ó ní bẹ́ẹ̀ bá wò ó bí ọdún 15, 16 sẹ́yìn, ó ní àwọn ọmọ Nàìjíríà ni wọ́n gbádùn lásìkò ìgbà náà ni wọ́n tún pariwo wípé nǹkan wọn láláìmọ̀ wípé nǹkan ò tí ì wọ́n ó sì dáa, ṣùgbọ́n lásìkò yìí ìlú ò fararọ o. Lákòótán nínú ọ̀rọ̀ Peter Obi, ó ní ó dáhùn lójú wípé orúkọ òun yóò wà nínú ìwé àwọn tí ó kópa nínú ètò ìbò ààrẹ lọ́dún 2027, tóun sì mọ̀ wípé bóun bá jáwé olúborí ìtura ó dé bá orílẹ̀-èdè yìí. Gómìnà ìpínlẹ̀ Rivers tẹ́lẹ̀ rí tó ti di alákòóso báyìí fún olúlu orílẹ̀-èdè wa Nàìjíríà, Nyesom Wike, ló ní inú òun dùn láti rí àwọn ọ̀tá òun èyí tó ń gan òun tẹ́lẹ̀ tí wọ́n ń gbé yẹ̀yẹ́ tí wọ́n sì ń gbé ìbàjẹ́ òun káàkiri wípé òun ń ṣe ẹsẹ̀ kan ilé ẹsẹ̀ kan òde láàrin ẹgbẹ́ òṣèlú PDP sí ẹgbẹ́ òṣèlú APC. Ó ní púpọ̀ nínú àwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú PDP àti àwọn gómìnà tí wọ́n ń bú òun tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé òun ṣe wọléwọ̀de pẹ̀lú ẹgbẹ́ òṣèlú APC, ó ní púpọ̀ nínú wọn ni wọ́n ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC báyìí. Ó ní lójoojúmọ́ ń lòun ń wo nǹkan tí ń lọ lórí ayélujára àti orí amóhùnmáwòrán. Ó ní òun wá rí pé àwọn tí ń bú òun tẹ́lẹ̀ náà ló ti wá padà di ẹni tó ń darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC báyìí. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Nyesom Wike sọ, ó ní dídarapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP fún àwọn gómìnà àti àwọn àgbààgbà ẹgbẹ́ náà, ó ní kò ṣẹ̀yìn òun o látàrí iṣẹ́ takuntakun èyí tóun yàn láàyò láti ìgbà tóun ti di alákòóso.
òun ló la ọ̀nà sórí òkun kọjá fún àwọn ọmọ Mósè ẹgbẹ́ òṣèlú PDP tó ń darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC báyìí. Olóhùn wá rọ̀ wọ́n láti dákẹ́ igbe, bákan náà kí wọ́n sì ṣetán láti mú ìlérí tí wọ́n ṣe fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ṣẹ o. Nípa ìdí èyí, bí wọ́n ṣe ń darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC náà, kí wọ́n má bà ẹgbẹ́ òṣèlú ọ̀hún jẹ́, bí kò ṣe ìlọsíwájú àti ìṣerere ẹgbẹ́ òṣèlú APC àti orílẹ̀-èdè Nàìjíríà ní kó jẹ́ akọ̀mọ̀nà wọn tí ó wà lóòkun àyà wọn, gẹ́gẹ́ bí Nyesom Wike bó ti sọ ọ̀rọ̀ náà. Lákòótán, nínú ìròyìn wa fún tòní, ọ̀kan nínú àwọn gbajúgbajà òṣèré sinimá ti èdè òyìnbó pọ́nbélé olóyè Chiwetalu Agbo, bàbá yìí mà ti sọ̀rọ̀. Ó ní ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó dàbí ẹni tí ebi ń pa, èyí tó mú ààwẹ̀ ní gbígbà àti àdúrà tó ń pariwo kí Olúwa kó fún òun lóúnjẹ, kó bọ́ òun lóúnjẹ o, tó sì gba àdúrà náà tán tó tún padà lọ sùn ní ìrètí wípé Olúwa yóò gbóúnjẹ sọ̀kalẹ̀ látojú òfurufú sórí ibùsùn rẹ̀. Ó ní béèyàn bá nírú ìgbàgbọ́ yìí lọ́kàn onítọ̀hún, ó ní kò mọ ohun tí ń ṣe ni o. Chiwetalu Agbo sọ̀rọ̀ wípé orílẹ̀-èdè Nàìjíríà kò nílò àdúrà, bí kò ṣe wípé lẹ́yìn àdúrà tá a ti ṣe sẹ́yìn, ìgbésẹ̀ ló kàn o. Ó ní púpọ̀ nínú àwọn orílẹ̀-èdè tí gbogbo wa ń rọ́ lọ tìkẹ́tìkẹ́ lójú kan sí méjì, wọ́n ti bá Ọlọ́run sọ̀rọ̀, ṣùgbọ́n ìjọba orílẹ̀-èdè wọn ó ń ṣe ohun tó tọ́ àtòhun tó yẹ, ó sì mú ayé rọrùn fún gbogbo àwọn olùgbé orílẹ̀-èdè wọn. Orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ ọ̀kan nínú àwọn orílẹ̀-èdè èyí tó ń gbààwẹ̀ tó sì ń gbàdúrà jù, ṣùgbọ́n bí a ti gbààwẹ̀ gbàdúrà ní nǹkan bàjẹ́ sí lójoojúmọ́, tí ìlú ò fararọ̀, tí àtijẹ àtimù tó di ìnira fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Olóyè Chiwetalu Agbo wá ní ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí kò nílò àdúrà mọ́ o. Ó ní ìwọ̀nba àdúrà tá a gbà ti tó. Ó ní àdúrà kan ṣo tá a nílò náà ní ọgbọ́n, ìmọ̀, òye èyí tí wọn yóò fi darí orílẹ̀-èdè yìí nìkan náà nílò. Ó ní àwọn ìjọba wa ní kí wọ́n ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ, nítorí wọ́n mọ ohun tó tọ́, wọ́n sì mọ ohun tó yẹ, ṣùgbọ́n tí wọ́n kọ̀ jálẹ̀ láti ṣe. Ní orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ orílẹ̀-èdè tí Ọlọ́run bùkún, ilẹ̀ ọlọ́ràá tó sì ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun àlùmọ́nì pẹ̀lú àwọn ọlọ́gbọ́n olóye. Ó ní ìwà tara ẹni nìkan, àìní ìbẹ̀rù Ọlọ́run, òun ló sọ wá dé ibi tí a wà yìí. Ó ní bí a bá ń gbàdúrà, àdúrà ọgbọ́n àti ìmọ̀ nìkan náà nílò. Ó ní ṣùgbọ́n àdúrà wípé kí Olúwa kó bá wa tán ìṣẹ́, òṣì, òun ìyà, ó ló ń bẹ lọ́wọ́ àwọn ìjọba jẹgúdújẹrá, àwọn ìjọba bámúbámú ni mi ò mọ̀, bí ebi ń pamọ́ nìkan ọ̀kan. Ó ní ó ń bẹ lọ́wọ́ wọn o. Ó lóun sì mọ̀ wípé lọ́jọ́ kan, lọ́jọ́ tí wèrè bá ti mọ̀ wípé ohun tó ń ṣe òun ní gángan ni ọjọ́ náà lára rẹ̀ yá o. Ọjọ́ tí wọ́n bá lé ewúrẹ́ kan ògiri, òun náà yóò ṣíjú padà kọjú sí ẹni tí ń lé bọ̀, gẹ́gẹ́ bí olóyè Chiwetalu Agbo bó ti sọ ọ̀rọ̀ ọ̀hún. Tó ara ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní, títí dìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tó lè mí nílé iṣẹ́ wa. Mo gbà á ládùúrà wípé ilé òun lé wa, ọ̀nà nínà wá. Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ìwòrán yín. Ẹ ṣeun gan ni o. Ìròyìn Fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò, tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa ń bì láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní Health is Wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nì sétí, torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited.